lórúkọ Olúwa bí a ti ń darapọ̀ mọ́ ètò ẹ̀kọ́ Bíbélì èyí tí Diocese of Ife Anglican Communion ń ṣe agbátẹrù rẹ̀, bí a sì ti ń tẹ́tí léko tí a sì ń gbọ́ ohun tí Ọlọ́run ní fún wa lónìí, ìṣípayá àti ẹ̀mí k'Ọlọ́run kó jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa. Àmín. A kí káàbọ̀ sí orí ètò yìí bàbá wa, bàbá rọ́pò Ògúnwùsì, a kí yín lórúkọ Jésù. Ẹ ṣé atọ́kùn. Àjíǹde ara máa jẹ́ o. Àmín. Bákan náà ni a kí màmá wa, màmá Gbémisọ́lá aya Ọláfárẹ́, a kí yín káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Orí ọ̀fẹ́ Kristi a máa bí sínú ayé yín o. Àmín Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run agbára wa, agbẹ́bíró, atẹ́bíṣe, adúpẹ́ èyí tí ẹ ti ń tipasẹ̀ ọ̀rọ̀ yín ṣe nínú ìdílé gbogbo Ṣé bàbá. látẹ̀yìn wá títí dé ìkórìtà ẹ̀. Ẹ gbọ́pẹ́ wa, Àmín. ẹ gba ẹ̀yìn wa. Àmín. Àwa mọ̀ pé ẹ tún ti tẹ́ tábìlì oúnjẹ tó dára, oúnjẹ tẹ̀mí sílẹ̀ fún wa lọ́jọ́ tòní. Ẹ sì bọ́ wa lábọ̀ yó nípa ọ̀rọ̀ yín. Ẹ wá ṣe bẹ́ẹ̀ o. Àmín Jésù. Ẹ̀mí mímọ́ gba ìṣàkóso. Àmín. Fọkàn rẹ hàn wá. Àmín Jésù. Jẹ́ ká lè kíyèsí èrò rẹ. Àmín. Kó sì lò ó láti tún ayé ṣe. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí la kí gbogbo wa káàbọ̀. Gẹ́gẹ́ bí ìṣe, à ń fi tó wa létí pé a lè ní ìbéèrè tàbí àkíyèsí fún ìdánilẹ́kọ̀ọ́ yìí tàbí èyí tí a ti ṣe sẹ́yìn. Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ alágbèéká ṣùgbọ́n tí a máa ń pè ní WhatsApp pẹ̀lú èyí tí a ó fi sáfẹ́fẹ́ 081-471-94733 lẹ́ẹ̀kan sí 081-471-94733. Ẹ ṣé púpọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ ti ọjọ́ òní. Gẹ́gẹ́ bí a ti ń wo àkòrí pàtàkì ìlànà Ọlọ́run fún ìgbéyàwó, àṣeyọrí ètò ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún. Ṣùgbọ́n fún ìjíròrò tọjọ́ òní, ohun tá a fẹ́ gbé yẹ̀wò la pè ní jẹ́ kí ọkọ tàbí aya rẹ ní ipa lórí rẹ. Jẹ́ kí ọkọ tàbí aya kán ní ipa lórí rẹ, kí wọ́n ní ipa lórí ara wọn. Ibi kíkà òun náà ni ìwé àwọn ọba kejì orí ìkẹrin láti ẹsẹ̀ ìkẹjọ. Màmá wa, ẹ bá wa kà á sétí àwọn olùgbọ́. Ìwé ọba kejì orí kẹrin ẹsẹ̀ kẹjọ dé ìkọkànlá. Ó sì di ọjọ́ kan, Èlíṣà sì kọjá sí Súnémù níbi tí obìnrin ọlọ́lá kan wà. Òun sì rò láti jẹ oúnjẹ. Ó sì ṣe ní ìgbàkúgbà tí ó bá ń kọjá lọ, òun á yà sí ibẹ̀ láti jẹ oúnjẹ. Òun sì wí fún ọkọ rẹ̀ pé, ṣáà wò náà, èmi wòye pé ènìyàn mímọ́ Ọlọ́run ni èyí tí ń gba ọ̀dọ̀ wa kọjá ní ìgbàkúgbà. Èmi bẹ̀ ọ́, jẹ́ kí a ṣe yàrá kékeré kan lára ògiri, sì jẹ́ kí a gbé ibùsùn kan síbẹ̀ fún, àti tábìlì kan, àti ohun ìjókòó kan, àti ọ̀pá fìtílà kan. Yóò sì ṣe nígbà tí ó bá tọ̀ wá wá kí òun máa wọ̀ síbẹ̀. Ó sì di ọjọ́ kan tí ó wá ibẹ̀, ó sì yà sínú yàrá náà, ó sì dùbúlẹ̀ níbẹ̀. Èròǹgbà ẹ̀kọ́ yìí òun náà ní láti ní òye pé ọkọ àti ìyàwó tá ń pè ní aya tí wọ́n bá ní ipa rere lórí ara wọn, a máa ní ayọ̀ nínú ìdílé wọn, tí eléyìí kì í sì fi ààyè sílẹ̀ fún ìkọ̀sílẹ̀. Nínú ìfáàrà, ìwé tí a ń lò fún ìdánilẹ́kọ̀ọ́ yìí, ní ó hàn gbangba pé láti gbé ìgbéyàwó ró tàbí bìí lulẹ̀ iṣẹ́ tọkọtaya ni. Ọ̀rọ̀ èmi ni tàbí àfitèmi kì í ṣe ohun tó bójúmu nínú ìgbéyàwó. Tọkọtaya ní láti, bí a ti ń jọ̀wọ́ àti gbà tàbí láti ṣe gáfárà, kí a má sọ wípé ohun tí a fẹ́
kí a ṣe bí a ti sọ tàbí fẹ́ gan ló ṣe gbúdọ̀ rí, irúfẹ́ bẹ́ẹ̀ kì í yọrí sí dáradára tàbí rere. Nígbà tí lọ́kọ-láya bá ṣàríyànjiyàn, àwọn méjèèjì ni ó ń kó ipa láti gbà fún ara wọn ju bí wọ́n ti ń fẹ́ lọ. Mo gbà ládùúrà torí pé ẹ̀kọ́ yìí ṣe kókó bí a ṣe máa mú àwọn ọ̀rọ̀ ìjíròrò inú rẹ̀ rò. Ọlọ́run á lò ó láti fi òye àti ìmọ̀ pípé fún ẹbí kọ̀ọ̀kan, pàápàá irú àwọn ẹbí tí wọ́n lè máa ní ìdojúkọ tàbí irú ìpèníjà ohun tí ẹ̀kọ́ tòní tó dálé lórí. À ń lọ láti wo àwọn ìjíròrò wa láì dé ìnàpẹnu. Bàbá wa náà lẹ́yìn kọ́kọ́ bá wa wo ìbéèrè àkọ́kọ́ yẹn. Wọ́n ní kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí, jẹ́ kí ọkọ tàbí aya rẹ ní ipa lórí rẹ, kí ló túmọ̀ sí? Ẹ ṣé bàbá wa tọkùn. Nínú ìgbéyàwó ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí Ọlọ́run dá bàbá wa àkọ́kọ́ Ádámù, lẹ́yìn ó dá gbogbo ẹranko, àríkànú ìwé mímọ́ yìí pé bàbá wa Ádámù gan ló sọ gbogbo ẹranko àti gbogbo tọ́lọ́run dá ló sọ wọ́n lórúkọ. Ṣùgbọ́n Ọlọ́run wá wò pé kò sí ẹni tó jẹ́ pé ó lè máa bá bàbá wa àkọ́kọ́ Ádámù ní ìbájọṣepọ̀, kan jọ sọ̀rọ̀, kan jọ gbara wọn yànjú. Èèyàn sẹ́ranko ìyàtọ̀ púpọ̀ ó bá wá fi sọ nínú ìwé Genesis 2:18 pé kò dá kí ọkùnrin náà kò dá wà, pé òun máa ṣe olùrànlọ́wọ́ tó bá dàbí rẹ̀ fún. Nínú ìgbéyàwó olùrànlọ́wọ́ ni Ọlọ́run pè aya. Ọkọ wà, tó bá jẹ́ pé ọkọ bá tó tán, tọ́lọ́run bá rí pé ọkọ tó tán ni, kò ní fún lólùrànlọ́wọ́ kankan. Nígbà tí ọkọ bá ti wà, ó di dandan tí nǹkan kan bá kà láyà tàbí ìpèníjà kankan lónìí ni o, lẹ́nu iṣẹ́ ẹ̀ ni o, lóko ni o, nílé ni, nínú ẹbí ni, láàrin ọ̀rẹ́, ládùúgbò ni, ó di dandan kóun àti ìyàwó ẹ̀ kan jọ jókòó. Ẹ gbọ́, olólùfẹ́ mi, aya mi, ọ̀rọ̀ màrè o. Ìyàwó náà tó jẹ́ ìyàwó rere lẹ́ẹ̀dẹ̀ ọkọ, ó di dandan kó gba ọkọ ẹ̀ ní mọ̀, kó gbà ní ìyànjú rere tó fi jẹ́ pé wọ́n á lè bọ́ kúrò nínú àjàgà yẹn. Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní pé ohun tó bá dé bá ojú ó dé bá mu. Ohun tó bá dé bá ọkọ ó di dandan káya náà pé ń bẹ̀. Yàtọ̀ fẹ́lẹ̀ ìgan pàápàá, ọkọ ní ìpèníjà kan, aya ń wòran, ó di dandan ọmọ wọn gan pàápàá ó di dandan kó pín bẹ̀. Ìdí èyí ni pé ká má jọ wòra wa níran, ọkọ tàbí aya wọn gbọ́dọ̀ jọ wòra wọn. Ẹ ṣáà fílẹ̀ jẹ́ kó máa ṣe bó bá yẹ fẹ́, wọ́n láti jọ pera wọn kan jọ ní àsọyé. Ọkọ wá láti ìdílé kan, ó lọ́gbọ́n tọ́lọ́run fún. Ìyàwó náà wá láti ìdílé míì, ó lọ́gbọ́n tọ́lọ́run fún. Kan jọ da ọgbọ́n méjèèjì pọ̀, ó di dandan kí kọ́gbọ́n pọ̀ sí, kí wọ́n sì ní àṣeyọrí tó dáa nínú ẹbí wọn. Ni pé ọkọ láti ní ipa tó dáa lórí aya, káya náà ní ipa rere tó dáa lórí kíni o, lórí ọkọ rẹ̀, kọ́tùwọ̀tù kó sì wẹ́ òsì, kọ́wọ́ fi mọ́ dáadáa, kí lè fi dúró lérégé. Ìbéèrè kejì wa tẹ̀síwájú, ìjíròrò kejì wa, ó ní kí ni ìdí rẹ̀ tí ó fi ṣòro fún àwọn ọkọ láti jẹ́ kí àwọn ìyàwó wọn ní ipa lórí wọn. Màmá wa mo mọ̀ pé ẹ rí di wa tán àbí bẹ́ẹ̀ kọ́? Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà níwọ̀nba àrírí tí mo rí pé àwùjọ ó kó ọ̀pọ̀lọpọ̀ ń pẹ̀, torí bí àwùjọ ṣe àti pé bóyá bí a ṣe ń ṣe láti ọ̀dọ̀ àwọn ìrandéran ìṣẹ̀dálẹ̀ pé ìyàwó ẹ ní ó wà mọ́ sọ ohun tó ṣe fún ẹ, ìyàwó ẹ ní ó mọ kọ̀ǹtró ẹ, ó ti ṣẹ̀fọ̀ fún ẹ jẹ, so gbogbo yẹn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò ní fẹ́ gbọ́rú ẹ̀, so á di pé ìyàwó láì dí àràrá kò ní ọ̀rọ̀ tó fẹ́ sọ fún. Then apart from àwùjọ, ilé tí ọkùnrin bá ti dàgbà, ilé tá a ti tọ́ dàgbà,
bí wọ́n bá ṣe ń ṣe nílé wọn gẹ́lẹ́ lòun náà máa gbé wọ bọ́n ṣe ń tírìtì ìyá tiẹ̀ lòun náà ṣe máa fẹ́ tírìtì ìyàwó so lè máa fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ then tá bá wo 1 Peter 5:5-6 torí àkókò wa lè má wo bẹ̀ wọ́n sọ pé àwọn ọ̀dọ́ pé kí wọ́n tẹ̀lé ìmọ̀ràn àgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa lọ́kùnrin tí wọ́n ṣẹ̀ ń gbéyàwó kò sẹ́ni tó lè advice wọn aláwọn ti tó tán àwọn ti mature enough láti mọ ohun tó dára àti ohun tí ò dára so gbogbo ilé kò jẹ́ kán lè gbàmọ̀ràn síyàwó wọn lẹ́nu rárá àti ìgbéraga ọ̀pọ̀lọpọ̀ ìgbéraga ó wà lára àwọn ènìyàn kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. Bàbá àwa gẹ́gẹ́ bí ọkùnrin a lè ní wọ́n tó sọ yẹn báwo la ṣe rí sí. ẹ ṣe àtọkùn bí a bá fẹ́ kí nǹkan ogun nínú ẹbí ó yẹ ká tọ ipasẹ̀ àgbékalẹ̀ Ọlọ́run nínú mọ̀lẹ́bí nítorí pé nígbà tí Ọlọ́run ṣe àgbékalẹ̀ ìyàwó ó ní pé kí ọkọ kó fi ìyá àti bàbá rẹ̀ sílẹ̀ kó di ọ̀kan náà pẹ̀lú ìyàwó káà méjèèjì kan wá di ara kan náà àdìtú Ọlọ́run ní eléyìí tí lọ́kọ-láya tán bá ti darapọ̀ gẹ́gẹ́ bí ẹbí kan ní Olúwa dandan ni pé kí ọkọ kó tẹ̀lé ìlànà Ọlọ́run kì í ṣe aya wa ó ti di aya tiẹ̀ kì í ṣe pé kó tún fàyè lẹ̀ kí mọ̀lẹ́bí máa dà kiri kán máa màmá wa ti sọ ṣáájú wípé sọ́kọ ẹ ló máa ṣe báyìí nítorí ó jẹ́ nǹkan tó wọ́pọ̀ láàrin àwa Yorùbá pàápàá bí ìyàwó wa òun ló máa gbálẹ̀ láàárọ̀ ló máa tọ́jú ilé ló máa tọ́jú ọmọ ló tún máa lọ wá oúnjẹ tó bá ń wá oúnjẹ ńgbà míì tí ọkọ bá ní kó òun wà ní kitchen láti máa ràn lọ́wọ́ bóyá ń tọ́ ewédú ni o tàbí pé kó náà máa bá fọ abọ́ ni o kí gbogbo ẹ̀ fi lè yá ni nígbà tí ì ṣe pé ẹrú lobìnrin Ọlọ́run ò dá wọn lẹ́rú olùrànlọ́wọ́ lọ́lọ́run pé a sì láti ran ara wa lọ́wọ́ ṣùgbọ́n tí mọ̀lẹ́bí ó lè já burú ọkọ ló máa dé kí ló dé wọ́n ti ṣe wédú fún ẹ wọ́n ti ṣe kíní kan wọ́n ti kọ ẹ̀ ń tòbí lórí ẹ̀yìn kankan a gbọ́dọ̀ torí ayé kí a kọ ìlànà Ọlọ́run sílẹ̀ àtọkọ àtaya tó bá fẹ́ ní ipa rere láàrin ara wọn wọ́n láti fi ìfẹ́ bára wọn lò wọ́n láti gbọ́ra wọn yé kì í ṣe pé báráyé ṣe ń ṣe tàbí bí wọ́n ṣe ń ṣe ìran wa bá ṣe ń ṣe nínú ìran wa ẹ̀wọ̀ bòmíì ni ẹ̀wọ̀ kankan ò sí bẹ́ẹ̀ àgbékalẹ̀ Ọlọ́run ni kí gbogbo a máa bọ́lọ́run ṣe fẹ́ ẹ kájọ ọ̀rọ̀ Ọlọ́run ni pé ìwọ ọkọ fẹ́ràn ìyàwó rẹ ìwọ ìyàwó tẹríba tíyàwó bá ti tẹríba kí ń dé tó lè bá fọṣọ pàápàá Ọlọ́run aláàánú á ràn wá lọ́wọ́ tó fi jẹ́ pé ìdílé wa á jẹ́ ìdílé aláyọ̀ á sì dúró ṣinṣin nínú Ọlọ́run. À ń tẹ̀síwájú wọ́n ní ọkọ àti ìyàwó tá à ń pè ní aya tí wọ́n bá nípa lórí ara wọn kì í sábà ní ìṣòro tí wọ́n bá kojú ìpèníjà nínú ìgbéyàwó wọ́n ní ká jíròrò lé lórí. Atọ́kùn ọ̀rọ̀ ilé gan-an gbogbo àwọn tó ń gbọ́ wa nílé tàbí àwọn tó ń wò wá dandan ni nítorí pé wọ́n ní bí ojú bá rinjú àlà máa tọ́. Màmá bóyá ẹnìkan tẹ́ ẹ fẹ́ fi kún. Praise the Lord. Hallelujah. Mo fẹ́ pàkíyèsí wa sí ibi obìnrin Ṣúnémù yìí síbẹ̀síbẹ̀ tí a bá ń gba ọkọ níyànjú a gbọ́dọ̀ gba ọkọ níyànjú pẹ̀lú ìrẹ̀lẹ̀ torí tá a bá wo bẹ̀ ní verse 10 yìí ó ní èmi bẹ̀ ọ́ ọkọ ló ń sọ fún yìí ó ń sọ fún ọkọ ẹ̀ bẹ́ẹ̀ kò wé pé ṣe bá jọ kọ́lé ni bóyá owó tiẹ̀ gan ló tẹ̀ pọ̀ bóyá owó tiẹ̀ gan ló pẹ̀lú bá ń yọ yàrá kan ẹni yẹn bá ń yọ síbi ó ní èmi bẹ́ẹ̀ ọ́
so gbogbo ìrẹ̀lẹ̀ a gbọ́dọ̀ fi ìbọ̀wọ̀ fún so ibi tí ìbọ̀wọ̀ fún ìrẹ̀lẹ̀ bá ti wà á nípa rere lórí ara wa àjọyé yóò wà Ọlọ́run á dẹ̀ máa gbénú ilé wọn ó di dandan gbogbo ohun tí wọ́n bá ń béèrè kó di kíni kó di ṣíṣe fún Ọlọ́run. Ìṣòro á máa di gbígbé fò. Bẹ́ẹ̀ni. Ìṣòro ayé wa máa di gbígbé fò o. Àmín Jésù. Ṣùgbọ́n ká mọ̀ wípé lórí ìgbọ́ra ẹni yé òun náà lórí ìfẹ́ lórí ìbọ̀wọ̀ fún òun náà lélẹ́yìí tí ń jẹ́ yọ. Ní ìgbésẹ̀ ìjíròrò kẹrin wọ́n ní láti inú Bíbélì wọ́n ní ká mú àpẹẹrẹ àwọn ọkọ àti aya tí wọ́n ní ipa lórí ara wọn yálà ní ọ̀nà dídára tàbí ọ̀nà tí kò dára wọ́n ní ká mú jáde bí a lè bá wa wo bí ẹyọ kan tàbí méjì. Màá fi ti 1 Samuel chapter 1 ṣe àwòkọ́ṣe ti Elkanah àti Hannah. A rí i pé ńgbà tó dé stage kan Hannah ìgbàgbọ́ rẹ̀ ti fẹ́ máa sákì ṣùgbọ́n Elkanah ó ru ìgbàgbọ́ Hannah sókè so a rí i pé àwọn méjèèjì ọjọ́ nípa rere ní orí ara ìgbàgbọ́ ẹ̀ sókè bẹ́ẹ̀ni kò pàtì sílé nígbà tá ń lọ ṣọ́ọ̀ṣì. kò ní ṣèmi mo kó bẹ́ẹ̀ ni bóyá o ti gbélé ọmọ ẹ sọnù so ó ru ìgbàgbọ́ ẹ̀ sókè. Tá bá wá wo ìdàkejì ipa búburú a lè wo ti Jezebeli àti Ahabu. Praise the Lord. Hallelujah. Ẹ rí i pé ìgbà tí Ahabu gan sorí kọ́ tí ò mọ ohun tó fẹ́ ṣe ní búburú Jezebeli ó gbà nímọ̀ràn ṣé bí wọ́n lọ bá ṣe báyìí Ahabu sì ṣe àwọn yẹn ní ipa búburú lórí ara wọn. Ọlọ́run á jẹ́ káwa máa nípa rere lórúkọ Jésù. Wọ́n ti wo ìkan bí bàbá wa mẹ́mọ̀ bóyá iná tí lè bá wa ṣàkóso. Ẹ ṣe gan-an atọ́kùn ṣe rí bí màmá wa ṣe wò yẹn ìjìnlẹ̀ ọ̀rọ̀ ní àwọn méjèèjì nítorí pé ilé olórogún wàhálà wà ń bẹ o Ọlọ́run kó ṣàánú wa. Àmín o. Elkanah ó fẹ́ ìyàwó méjì Hannah àti Pẹ̀línà. Pẹ̀línà Ọlọ́run sínú bímọ lọ rẹ́rẹ́rẹ́ Hannah àgànní ìgbani wà ní àwọn dípò kí ọkọ kó máa gbèsè yìn Pẹ̀línà nìkan kán máa fi bú ìyáálé kò ṣe bẹ́ẹ̀ o níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí tú ìyáálé nínú ó ní àpẹẹrẹ rere lórí ìyáálé pé kò rí bẹ́ẹ̀ má dùn ṣé òun wá ju ọmọ mélòó kan fún ẹni ìwọ náà jẹ́ ká má sọ̀rọ̀ tínú ẹ wá wò bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ ọmọ tí Hánà wá bí pẹ̀lú ìlérí Ọlọ́run lókè Ṣílò òun náà ni Sámúẹ́lì wòlíì Ọlọ́run ni and gbogbo ọmọ tí Pẹ̀línà bí tí a ń pè lọ́mọ ń gbà yẹn ṣe bọ́lọ́run ló mọ ọmọ èyí tó máa ṣọmọ Ọlọ́run ni ògàn ọmọ Hánà tí òbí tó ń pè lágàn yìí òun ló wá di olórí fún odidi orílẹ̀-èdè Ísírẹ́lì níjọ́ wọn ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ìyàwó rere nìyẹn. Ẹ já wo iṣẹ́ àwọn apostoli orí 5 ká wo ìgbéyàwó ti Ananias àti Safira wọ́n jọ ń gbàmọ̀ pọ̀ wọ́n ní parí ipa burúkú làwọn méjèèjì tọkọtaya wọ́n tiẹ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run rárá wọ́n bẹ̀rù Ọlọ́run. Àwọn wòlíì Pétérù tó jẹ́ olùdarí wọn gbà yẹn ẹ jẹ́ kí ká fọwọ́sowọ́pọ̀ ẹni tó bá nílẹ̀ kó tà á wọ́n gbé owó wá sábẹ́ ṣẹ́ṣẹ́ àwọn ọmọlẹ́yìn Jésù kí gbogbo ẹ̀ka pé fáláìní o àwọn náà ń ṣe bẹ́ẹ̀ wọ́n á lọ talẹ̀ tí wọ́n ní wọ́n dá owó ẹ̀ sí méjì àwọn ń ṣe ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ẹ tó ta fà sókè tó yí dó borí bọ́ba ayé ò bá rí tọ̀run wò ó kò mọ̀ pé èèyàn lè tan ara wa jẹ ṣùgbọ́n a lè tan ẹ̀mí mọ́ Ọlọ́run jẹ nígbà tí wọ́n wá kówó wá owó rèé o gangan o ẹ̀mí Ọlọ́run tó ń bá Pétérù sọ̀rọ̀ pé ìwọ arákùnrin kí ló dé tó ń tan ẹ̀mí mímọ́ Ọlọ́run jẹ ìgbà tílẹ̀ wà ń bẹ̀ tiẹ̀ ni
ń bo tó tà tán tiẹ̀ ní bó kówó wá kò sẹ́ni tó mú ẹ sí ṣùgbọ́n kí n dé tó ń ta ọlọ́run jẹ láti fi títóbi agbára ọlọ́run hàn ní. ẹ̀ṣẹ̀ ló sì máa ń fa wàhálà bẹ́ẹ̀ yẹn. nígbà tí Ananias tó gbọ́rọ̀ ọlọ́run bó ṣe ṣubú lulẹ̀ tó kú nìyẹn. ìyàwó ẹ̀ náà tó dé ìwọ ìyàwó kí n dé tẹ́jọ́ gbìmọ̀ pọ̀ láti tan ọlọ́run jẹ báyìí. èèlò ẹ̀ talẹ̀ yẹn òun náà tó parọ́. àwọn tó lọ sìtúrà ọkọ ẹ̀ àwọn náà nìyẹn àwọn náà tó gbé ẹ lọ bó náà ṣe fò sílẹ̀ tó kú nìyẹn. ìdí èyí ó di dandan ká ṣe dáadáa bá a bá ní pé bá a ṣe ń pàkan nìkan kú bá a bá ní ká tún wo ní àtètèkọ́ṣe Abraham bàbá wa àpẹẹrẹ ìgbàgbọ́ ó ń fi ara ẹ̀ fún àlejò ṣíṣe bíbélì ní pé ká máa fi ara wa fún àlejò ṣíṣe òun náà ò tètè bímọ pẹ̀lú Sárà ìyàwó ẹ̀ ṣùgbọ́n bó ṣe rí àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ń bọ̀ 3 ni kò kú mọ̀ wọ́n ló ti sájáde ó bomi fún wọn ó ṣe wọ́n lálejò ó ṣe gbogbo ẹ̀ nígbà tá a jẹ ó tún pe Sárà kó tètè sóúnjẹ Sárà náà ti ṣe gbogbo àbọ̀pá ẹran ti ṣe gbogbo ẹ̀ àwọn àlejò kò sí pé kí ni àlejò wo ló tún ní ẹ níjà gbádùn bẹ́ẹ̀ sì máa gbàlejò ni ẹ ṣé o mọ̀ wọ́n rí ni ìyàwó mìíràn ṣe bẹ́ẹ̀. ìdílé tírú tán bá nírú ìpèníjà irú ìwà ìyàwó bẹ́ẹ̀ kọ́lọ́hún kó jọ òkú bá ní kó sí ìyàwó nú. bó bá sì jọkọ ní torí ọkọ míì náà wà èjè Nábálì àti Abigail tó jẹ́ pé gbogbo àwọn darandaran Nábálì ó ní Dáfídì ní aginjù náà ń tọ́jú pé ẹ tiẹ̀ wo a ó ti pẹ́ tá a ti ń ràn ara bíi lọ́wọ́ ẹ bá ní ránṣẹ́ sí wọn kan tiẹ̀ fi nǹkan ránṣẹ́ Nábálì ní kí ta ló ń jẹ́ Dáfídì ta ló ń jẹ́ kinní kan kúrò wájú òun Dáfídì wá múra ó pe gbogbo àwọn lọ pa gbogbo mọ̀lẹ́bí yẹn ronú Abigail wá ó sájáde ó ṣèṣe aya rere ó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ó yílẹ̀ ó jẹ́ kí ibi fò. Dáfídì gan sọ ó ní pé ó ní ìbùkún ni fún arábìnrin torí pé ó jẹ́ kí òun tó ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀. ìdí èyí ó di dandan kíyàwó kó ní ipa rere tó máa kó nu mọ̀lẹ́bí lórí ọkọ ẹ̀ kí ẹbí wọn kó lè jẹ́ ẹbí aláyọ̀. ńgbà wọn bá tẹ́bí bá jẹ́ ẹbí aláyọ̀ tí bàbá dá tí ìyá dá ó di dandan kọ́ ọmọ wọn náà kó sórí rere Ọlọ́run kó ràn wá lọ́wọ́. wọ́n ti yan sọ́tún wọ́n yan sósì mo mọ̀ pé Ọlọ́run ti bá wa sọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀nà a sì ti rí i pé àwòrán tọ́lọ́run fẹ́ kẹ́bí jẹ́ ní kí tọkọtaya kán nípa rere lórí ara wọn kò lè sí kípè níjà máa wà kò lè sí kí àìgbọ́ra ẹni yé ẹ̀jẹ̀ mọ́ máa fara hàn ṣùgbọ́n gbà tá a bá ti nífọkàntán tá a nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bọ́n ṣe yànnà náà ó di dandan kẹ́bí kó tẹ̀síwájú ká sì borí ìpèníjà kípèníjà tó bá lè dìde mo gbà ládùúrà pé irúgbìn ìfẹ́ rere bàbá túbọ̀ gbé sínú ẹbí kọ̀ọ̀kan o àmín Kristi a sì lè jẹ́ kí àwa méjèèjì ọkọ káya kó fojú re wo aya kí aya náà kó máa fojú re wo ọkọ ìgbà yẹn ni tẹ̀síwájú láde bá gbogbo ẹbí lápapọ̀ àwùjọ pàápàá àá lè lépa ẹ̀ láwùjọ torí pé gẹ́gẹ́ bọ́n ṣe sọ inú ẹbí lórílẹ̀‐èdè tí ń ṣe kíni o ló ti ń jáde ní kádìí ọ̀rọ̀ wa lónìí wọ́n ní nípa lórí ẹni wọ́n ní kò tún súnmọ́ pé a kò lè fi èròǹgbà hàn sí ẹnì kejì rẹ pàápàá sí ohun tí kò dára yẹn pé a lè pàkíyèsí ara wa sí pé eléyìí ò dáa tó ẹ bá jẹ́ ká ṣe bí eléyìí o wọ́n ní ìgbéyàwó lè borí ọ̀pọ̀lọpọ̀ ìbínú àròyé tàbí gbọ́ yìí sọ yìí ọkọ tí ó bá gba kí ìyàwó rẹ̀ ní ipa lórí rẹ̀ yóò fẹ́ràn ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì bu ọlá fún èròǹgbà àti ìmọ̀lára rẹ̀ yẹn ni pé a máa gbé gẹ̀gẹ̀gẹ̀ a mọ̀ wípé fún rere òun ló ń wá kò fẹ́ bí òun ní èyí tí ó jẹ́ pé irúfẹ́ ìyàwó bẹ́ẹ̀ yóò ní ìtẹríba kò sì ní jẹ́ ẹni tó ń ṣe àfojúdi tí kì í sì fipá jẹ́ kí èròǹgbà rẹ̀ ní ipa lórí ọkọ rẹ̀ tó tí ò bá ti ní tẹríba kò sí bí ọgbọ́n yẹn ṣe lè pọ̀ kò sí bí mọ̀ràn yẹn ṣe lè gbà tí ò bá ti lè fi sábẹ́ tẹríba
pàbó ni ó máa já sí èṣù á kàn máa ru ọkọ̀ sókè ni pé má má dá lóhùn irọ́ ló ń pa o irọ́ ló ń pa o ṣùgbọ́n tó bá ti wà ní ìbámu tá a dẹ̀ rí èso yẹn nínú ayé ẹ̀ ó di dandan ohun tó bá sọ kó jẹ jáde fún rere gbogbo aládùúrà gbogbo àwọn èròjà yìí bàbá jẹ́ kó wù jáde nínú ẹnì kọ̀ọ̀kan wa o. Àmín Kristi. ẹsẹ̀ àkọ́sórí wa Ámósì orí 3 ẹsẹ̀ 3 bàmá ẹ bá wa kà. Praise the Lord. Hallelujah. Kí n tó ka ẹsẹ̀ àkọ́sórí mo fẹ́ sọ ọ̀rọ̀ kan pé pàápàá jùlọ fún àwọn obìnrin tó bá ti di pé àwa gba ọkọ ní ìmọ̀ràn tí ò gba ìmọ̀ràn wa ohun tó lẹ́tọ̀ọ́ ni pé ká lọ sórí okun wa láti gbàdúrà sí Ọlọ́run á máa gbàdúrà. ọkọ náà ìmọ̀ràn ẹ náà lọ sọ́dọ̀ ọkọ tó náà bá wò wípé ìyàwó tó yẹ ó fọwọ́sowọ́pọ̀ ìbò ṣe rí náà kó náà kúnlẹ̀ kó náà sórí ẹ̀kọ́ Ọlọ́run á yí gbogbo ẹ̀ padà sí ẹsẹ̀ àkọ́sórí. Amos orí 3 ẹsẹ̀ 3 ẹni méjì lè rìn pọ̀ bí kò ṣe wọ́n rẹ́. ẹni méjì lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ́ àgbàládùúrà pé ìrẹ́pọ̀ tó tọ́ bàbá gbìn sínú ẹbí kọ̀ọ̀kan. Àmín. lẹ́ẹ̀kan sí àkí gbogbo ẹ̀yin olùgbọ́ ẹ má gbàgbé tẹ́ bá ní ìbéèrè ẹ lè kàn sórí ẹ̀rọ ìkànnì yìí 081-471-94733 ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ bàbá olóore fún èyí tí ẹ ti fetí wa gbọ́ lọ́jọ́ tòní bá a ti ń rò ó lẹ́bí kọ̀ọ̀kan nílé kọ̀ọ̀kan èyí tó yẹ ká mú ṣe níbẹ̀ jẹ́ ká lè mú ṣe o. Àmín. èso rẹ̀ sí rere jẹ́ kó wù jáde. Àmín Kristi. àwọn bàbá àti màmá wa tẹ́ ti lò lọ́jọ́ òní ẹ túbọ̀ máa bomirin wọn o. Àmín. lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa bàbá ọba rọ́pò Ògúnwùsì ẹ ṣé bàbá o a máa rí yín bá o àjíǹde ara máa jẹ́ o. A dúpẹ́ lọ́wọ́ màmá wa náà Gbémisọ́lá aya Ọláfárẹ́ a dúpẹ́ a máa rí yín bá o ẹ ṣé púpọ̀. Yes sir.